Hello, ẹ káàbọ̀ sórí ètò wa o, Justice Court. Mabel translation lélẹ́yìí o, ní Yorùbá. Ẹ máa bá wa ká lọ bá ṣe fẹ́ máa gbọ́ ẹ́písòdù tuntun tá tó fẹ́ gbọ́ yìí. So ọ̀rọ̀ tọkọ-tìyàwó eléyìí tú láti kà. Ọmọ Yorùbá lèmi o, swagger. Ẹ jẹ́ ká swagalicious gbádùn ilé. So arábìnrin yìí ó gbọ́kọ̀ ẹ̀ wá sílé ẹjọ́. So ó lọ́kọ kì í tọ́jú àwọn ẹbí àtòun àtọmọ. So Chijioke ni ìyàwó ń jẹ́, Ayọ̀pọ̀ ló ń jẹ́ George Agbonsi. Chizoba. Yes. George as well. Yes. Well, you are the one that brought Mr. Chimeze George to court. Yes. So that's your husband, I believe. Yes. My husband. Ọkọ ènìyàn ọlọ́kọ òun ni. Why are you here? Wọ́n á ní kí ló ṣẹlẹ̀, kí ló dé tó ṣe wá. Since when I deliver with him, Wọ́n ní láti gbà tó ti ń gbé pẹ̀lú ẹ̀. only me and they cater for my children. Ó lóun nìkan lòun tọ́jú ọmọ. We are 4. Ọlọ́mọ mẹ́rin, ọmọ mélòó wọ́n ní mẹ́rin. 2011. Wọ́n ní láti 2011. Married, did you Wọ́n ní ìgbéyàwó wo ló ṣe. just started cohabiting together? Ọlọ́run ìṣèyàwó òun kọ̀ bẹ̀ sí ní gbé pẹ̀lú ẹ̀ máa bímọ fún un. Ìyẹn tún lé o. Time I'm be suffering, only me take care of my children. Ó lóun nìkan lòun tọ́jú àwọn ọmọ. No, ma. Go ahead, I'm listening. Since that time. Wọ́n ní láti pẹ̀. My first video I did do, I dey hawk my. Ó ní mọ́ínmọ́ín lòun kiri. As I dey hold that one, only You hawk what? my now Ó lóun òun kiri mọ́ínmọ́ín. my come fall sick. Ó ní bára àwọn ò ṣe yá nìyẹn. I come for stroke. I come stop, I no dey hawk again. Ó lóun wá ta mọ́ínmọ́ín mọ́. Look now they start. Now me dey pay school fee. Now Ó lóun lòun sanwó school fees. I'm 30 years now. Wọ́n lá ọmọ ọdún mélòó ní ọlọ́mọ ọdún 30 lòun. Then I come travel. I come dey for my aunty side. Ó lóun bó ṣe wà lọ́dọ̀ ẹ̀ òun padà sọ́dọ̀ àǹtí òun. Again, let me stay for my aunty side. Because only me na him carry wahala. Nítorí òun nìkan lòun tọ́jú àwọn ọmọ mẹ́rin. Ó lóun. Wọ́n ní gbogbo bóun ṣe ń ta ògì. Mọ́ínmọ́ín lòun kọ́kọ́ ń tà tẹ́lẹ̀. Kó tó di pé àìsàn dé bá òun. Òun wá bẹ̀ sí ní ta ògì. Wọ́n tó bá ti pè pé báwo ni nǹkan kan á ní kò sówó lọ́wọ́ òun nǹkan kan ẹjọ́ ló máa bá dé. Lòun bá ní kóun kúkú dúró ti kóun jókòó ti àǹtí òun kóun máa tajà ńbẹ̀ kóun máa tọ́jú àwọn. Tóun bá pè pé báwo ló ṣe máa bá mi tọ́jú àwọn ọmọ. Wọ́n ní ṣó ń sanwó iléèwé fọmọ tẹ́lẹ̀. Wọ́n ní ó ní rárá. Wọ́n lóun. Wọ́n ní kò tọ́jú ọmọ rárá pàápàá. Eléyìí tún lè ọ̀dájú ọkùnrin. Wọ́n lọ bí kínní kò tọ́jú. Ó tún lọ bí kejì kò tọ́jú. Ó tún bí kẹta kò tọ́jú. Ó wà lórí ìkẹrin kò tọ́jú kankan. Wọ́n làwọn ò tí gbọ́ ti arákùnrin ọ̀hún gbọ́ tiẹ̀ tó wí yìí tí tó fi bímọ mẹ́rin kò tọ́jú ó dẹ̀ bímọ mẹ́rin fún un. Wọ́n ní tó bá jẹ́ pé ní búburú ni bó ṣe sọ yẹn tí ò tọ́jú ọmọ tó fi wà táwọn ọmọ nìkan lẹ̀. Wọ́n ní kí ló dé tó ṣe gbà kó máa fọwọ́ kàn ẹ́ kó máa fún ẹ lóyún. Wọ́n bá ní. Ó ní owó skul òun nìkan lòun san. Ó ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun tóun gbé ìyẹn ti wá torí òun àtọmọ ló kó lọ bẹ́ẹ̀gbọ́n ẹ̀. Ìgbà tí yẹn dẹ̀ ti mọ̀ pé òun ò lè lé kúrò nílé bí yẹn ṣe fi lélẹ̀ fún nìyẹn bí yẹn ṣe lọ wálé síbòmíì nìyẹn. So òun ti mọ̀ pé òun ò lè lé ìyẹn náà yá lo ikò fún. Ìdí ẹ̀ ni pé òun ò lè lé but landlord máa lé. So bí yẹn ṣe lọ wálé síbòmíì ó fóun nìkan pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́nu lé. So òun náà dẹ̀ ti wá rí sí pé ẹrù yóò ṣe ẹrù tóun máa dédé gbé lọ bẹ́ẹ̀ nìkan kan máa bá òun gbé. Ó kó òun àtẹlẹ́dàá ẹ̀ báyìí. Bọ́ nídìí tóun ṣe gbé wá sí kóòtù nìyẹn.
ó ní torí ẹ̀ ló ṣe gbé wá sílé ẹjọ́ kóun náà bẹ́ẹ̀ sì máa mówó wá ó ti rẹ̀ òun ó ló ti rẹ̀ òun ó ló ti rẹ̀ òun nìkan. Wọ́n ní iṣẹ́ kí ló ń ṣe arákùnrin? Wọ́n ní transport ọ̀kadà. Wọ́n ní kó tó dá ọ̀kadà dúró iṣẹ́ kí ló ń ṣe? Pẹ̀lú àwọn ọjà pẹ́pẹ́pẹ́ lòun ń tà bó ṣe tó yìí ó ní slippers. 2011 when you met her, which work were you wọ́n ní nígbà tó parí iṣẹ́ wo ló ń ṣe? Ó ní slippers lòun ń tà. Ọmọ ọ̀lẹ ẹ má bínú ó kà mí lára ni o. 2 years? 2 years ago. Ó ló ti ń lọ bí ọdún méjì. A year plus. Ó ti lọ bí ọdún méjì tó ti kúrò nínú ilé. Ó lóun ò ṣèyàwó òun ò lè fẹ́ ọkọ yìí mọ́ pé nǹkan gbà kàwó. So ni wọ́n bá bèèrè lọ́wọ́ arábìnrin pé ó kúrò ọmọ ọdún mélòó lọ́mọ bá ní ọmọ ọdún kan ààbọ̀ lọ́kọ ní ọdún méjì ni ó ti lọ bí ọdún méjì tí arábìnrin ti kúrò nílé pé bó tiẹ̀ ṣe sọ ní lédè Gẹ̀ẹ́sì ó lóun ò lè ṣe sọ tó máa dùn. Ó lóun ò lè Gẹ̀ẹ́sì ò kí ń dùn Yorùbá ló máa ń dùn láti sọ. Ó lóun ò ṣe ìyàwó yìí mọ́ gẹ́lẹ́ bí arákùnrin yẹn ṣe wí pé òun ò lè ṣe òun ò kọ̀ntínú pẹ̀lú ìgbéyàwó yìí mọ́ pé yà ń jẹ òun. Ó lóun dẹ̀ ti ń bẹ pé kó padà wá. Ó lóun ò ní padà wá. Ó ní bó ṣe wá fẹjọ́ òun sùn bíbá ẹ̀ nìyẹn. Wọ́n ní nǹkan tóun fẹ́ sọ ní ọ̀rọ̀ yìí ni wọ́n ní kó jọ̀kọ́ ó ní òun bẹ ilé ẹjọ́ kọ́ bá òun bẹ̀ ìyàwó kó padà wálé. Ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tí ò dáa lórí máa gbé arákùnrin iṣẹ́ èpè ní èpè gidi. Eléyìí ò dàbí ẹni tẹ́bi ó panà. Ẹ bó ṣe wé lọ́rùn tó wé lórí gbogbo ẹ̀kẹ́ orí ẹ̀ gbogbo ẹ̀ ń dán bọ́dì ẹ̀ ń dán. Ẹ wo sóbìnrin yẹn ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ wà pàṣá lọ́wọ́ yìí mo fẹ́ wà pàṣá ẹ wo ẹ bá mi wò sóbìnrin yẹn. Ọ̀dájú ọkùnrin wà ọ̀dájú leléyìí o. Ẹni táwọn wò yìí kò lè ṣe fasting and prayer. O mú kọ́bọ̀ lẹ̀ o dẹ̀ ló ń ṣiṣẹ́ slippers o dẹ̀ ló ń gun ọ̀kadà. Ṣé ìyàwó ò ní jẹun ni àwọn ò ní jẹun wọn ní law school ni? Máa wà pàṣá lórí kéèsì ṣáà ni Ọlọ́run ṣàánú mi. Ṣé ń gbọ́? First of all, Adájọ́ ní lákọ̀ọ́kọ́. just as she said that the children are going to school. Wọ́n ní ṣé o mọ̀ pé àwọn ọmọ yẹn lọ léèwé? Have you ever paid the children's Wọ́n ní ṣé o ti sanwó léèwé wọn rí? Ó lóun máa mú wá. Ìyàwó ní owó tó mú wá ò tó nǹkan kan. They reach everything. Is that what you said? At times it gives you money, but the money is very small. But that time, the time where that they live. Wọ́n ní But now, as when I know they live, I know they give me any money again. wọ́n nígbà tó ń wà pẹ̀lú ẹ̀ pé ó máa ń fún owó tó fún un pé kò tó nǹkan kan àwọn ọmọdé ń lọ léèwé ni adájọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé owó yẹn ò tó nǹkan kan wọ́n yìí máa béèrè lọ́wọ́ ẹ̀ pé bí èèlò ni mo mọ̀ pé bí 2,000 3,000 ló máa jẹ́ kò ní yà mí lẹ́nu. You have to give her upkeep towards the So wọ́n ní o láti máa fún lówó tó máa fi tọ́jú àwọn ọmọ care of the children. You know, àwọn ọmọ tó bí kalẹ̀ fún ẹ. you can't be the only one feeding. Wọ́n ní òun nìkan ò lè máa fún wọn lóúnjẹ kó dẹ̀ máa rán wọn lọ léèwé. These are your children. Àwọn ọmọ ẹni àbí ìwọ kọ́ ló ní wọ́n ni. Ó lóun ń gbìyànjú agbára òun. Ó ní Nàìjíríà rógó. Nàìjíríà rógó gbogbo yẹn bá fi Nàìjíríà kúrò ní. Ó ní kọ̀ndíṣọ̀nì tí Nàìjíríà wà ní. Can you imagine? Ṣáwọn èèyàn ń jẹun ni. Ṣé ó hàn lára tiẹ̀ pé kọ̀ndíṣọ̀n Nàìjíríà ó wà lára tiẹ̀? Ṣé ó hàn lára ẹ̀? Ló wú bẹ́ẹ̀ inú ẹ̀ dàbí ẹni tó máa bímọ oṣù mẹ́ta sígbà yìí. Condition of the country. Ṣé o ń gbọ́? Children can starve. Wọ́n ní kọ̀ndíṣọ̀n ní ìlú ṣé o kébí pa àwọn ọmọ ẹ̀. So if she's been doing this all this while, and for once now. Wọ́n ní tó bá dẹ̀ ṣe gbogbo kí n tó ń dá ṣe láti ẹjọ́ yìí
tó díẹ̀ wá pè ẹ́ sí ilé-ẹjọ́ Now it's choking her. pé ẹ̀mí ẹ̀ ò gbé mọ́, She realized she cannot cope. ẹ̀mí ẹ̀ ò gbé mọ́, It's better to go and meet. pé ta ló fẹ́ kó lọ bá, ta ló fẹ́ kó lọ ṣe bàbá fáwọn ọmọ. So that's why she's here. Wọ́n nítorí ẹ̀ ló ṣe gbé ẹ wá sí bíbá. And you've got to make your children's welfare a Wọ́n ní o láti ṣe ohun ní àwọn ọmọ ẹ you don't eat at àsìkan àkọ́kọ́ tó máa gbélé tó máa ṣe priority tó jẹ́ ìkíní You know what? Number one. What happened with the matter? You have to give her upkeep. wọ́n ní o láti máa fún lówó tó máa fi tọ́jú ara rẹ̀ pé òfin Lagos State ń tó wí nìyẹn pé o kò lè dá obìnrin nù ìgbà tó ti fún lóyún o kò lè dá obìnrin nù tọmọtọmọ. Having the baby. You have to take care of her and the baby. tó láti máa tọ́jú obìnrin yẹn àti ọmọ yẹn. Òfin Lagos State Tell nìyẹn. me that with 4 children with her, Mm. you don't have anything to do Eh. with that. Because we will enforce the law. Wọ́n ní nítorí ẹ̀ pé nǹkan tí òfin Lagos State sọ nìyẹn pé kò kàn lè dá ọmọ lu obìnrin nígbà yà láì jẹ́ bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè Lagos State ní kó fi agídí mú ìwọ ọkùnrin wàá dẹ̀ máa pèsè fún ìyàwó àtọmọ. So how much do you want to be giving her? Wọ́n lè lò ló fẹ́ máa fún báyìí sí lóṣooṣù. Get straight. ẹ jẹ́ ká sọ̀rọ̀ pa yẹn. For now, I will not talk because I never started. Ó ní nísìnyí òun ò lè sọ iye kankan. You don't have anything to give her. Adájọ́ ní ní ohun tó máa sọ pé ó máa fún ó lóun ò lè sọ torí òun ò lówó. Ó lóun máa wà yíká òun. Let me tell you, I told you I will enforce the law and I mean it. Adájọ́ dẹ̀ sọ pé Somebody and give her that. adájọ́ sọ pé òun máa fi agídí mú ẹ òun ò fọ̀rọ̀ yìí ṣeré òun máa fi òfin lọ ẹ lẹ́sẹ̀ òun ò dẹ̀ fi ṣeré ó ṣe máa dóbìnrin pẹ̀lú ọmọ mẹ́rin nù. Well, Me- 4 children. ọmọ mẹ́rin. Man impregnated you the first time. You have the first child. Ó nọ́mbà Children. wọn lọ́mọ mẹ́rin ó fún ẹ lóyún àkọ́kọ́ You cannot. ó fún ẹ lẹ́ẹ̀kejì You cannot take care of. ẹlẹ́kẹta You don't know family planning. ìyàwó obìnrin lòun ò mọ̀. Yes. I still dey live with am now. Ní arábìnrin ní òun ò mọ̀ ní adájọ́ wa ní ṣé o mọ̀ tó ń pè ní ìdáàbòbò àbíbá náà ṣe ń pè ìdáàbòbò ọmọ bíbí. Yeah, that's family planning pé kó lọ ṣe ìdáàbòbò kókò má máa bímọ anyhow. So lóyìn arábìnrin wa èsì tó fọ̀ lásán àti jẹ́ kéèyàn mọ̀ pé kò fi bẹ́ẹ̀ ní òye. Ó ní òun yìí ń gbé pẹ̀lú ẹ̀ ẹ máa gbọ́ ohun tó sọ fún adájọ́ nìyẹn pé òun yìí ń gbé pẹ̀lú ẹ̀. The person go born pikin. How you go control? Ní adájọ́ ní Control am. Now I understand you. pé wàá dáàbò bora I ẹ̀. don't know what they call family planning. Náà ṣe ní I've heard of it before. adájọ́ ní ṣé o tí gbọ́ pa family planning tẹ́lẹ̀ ní ó lóun ò tí gbọ́ adájọ́ wa ní èsì ló ń sọ̀rọ̀ sí. Have you heard of family planning before? Yeah. Wọ́n bèèrè lọ́wọ́ Egungun bí kí a fún rojú ẹ̀ lókè ọ̀daràn lárákùnrin ọ̀rọ̀ ẹ̀ wùn mí rárá láti bí ìbàdàn ọ̀rọ̀ ẹ̀ wùn mí rárá ní láìkéèyàn máa yànyàn jẹ ọ̀rọ̀ ẹ̀ wùn mí rárá àtọ̀. So wọ́n wá bèèrè lọ́wọ́ arákùnrin yìí pé ṣé ìwọ ò mọ̀ pa family plan ìdáàbòbò ọmọ bíbí àbí àwọn náà ṣe sọ ilẹ̀ Yorùbá ó lóun mọ̀. You do not know, but he knows. But I explain it to you. Mm. I understand you. You don't know how to control the number of children you have. Ọ̀nà ṣàlàyé. You are telling me. Because even with the mindset and what you just told me now, if you're still living with him, you will still have another. Bèbè ẹ̀ náà sọ pé pẹ̀lú nǹkan tó tẹnu ẹ̀ jáde ó jẹ́ káwọn ọmọ pé tó bá yìí wà lọ pẹ̀lú ọkùnrin ìwà yìí bí mi. Do you understand me? Ọ̀nà ṣàlàyé fún pé tó bá ti lọ sí hospital Tell them that wàá sọ fún wọn pé wọ́n bẹ ṣe 4 children kó ti bímọ mẹ́rin kó dẹ̀ fẹ́ bímọ for now. Until this one they grow. àti ó dìgbà táwọn ilé bá ti They dàgbà will tell you, they will give you what you will use. wọ́n á sẹ̀ fún ẹ ní ohun tó máa lò. When you have, start planning towards how they will have a good future. So that wàá lè bẹ̀ sí máa ṣe ètò bí àwọn ọmọ kéékèèké yìí ṣe máa di gbá tó máa dirun fún ẹ. If she come back, I will try to provide something for her. Ṣé ń gbọ́ ó ní mo ti sọ pé olófin ọlọkùnrin ó ní nǹkan tó máa ṣe sí ẹ̀rí kùn ẹ̀ pé mo sọ̀rọ̀ ọkùn ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní nǹkan tó máa ara ẹ̀ dẹ̀ ń dán
àwọn èèyàn burú ṣá, èèyàn burú, bọ̀bọ́ yìí burú ní ìrí bí ẹni gidi. Eléyìí kò lè fi inú ẹ̀ ṣeré ọjọ́ kan. Ọlọ́run ló mọ́rù bèbè bàsíà ẹ̀bà tó máa jẹ àbí ápú tó máa jẹ fùfú. So ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ torí bó ṣe ń ká mi lára kan dídá ibẹ̀ sí máa tú wàhálà ẹ̀. Máa ṣe rẹ́kọ̀dì tán gan, in fact fídíò tí tàn. Ó ní tó bá jẹ́ kó padà wá máa gbé lọ abẹ́ òun abẹ́ sí máa wòye tóun máa fún un kẹ́ máa gbọ́ o. She does right now. Let me tell you. But you don't seem to understand. Wọ́n ní kò yẹ rárá. The situation is different. Wọ́n ní She's not your wife. wọ́n ní àkọ́kọ́ kì í ṣe ìyàwó ẹ̀. Or did you do traditional wedding? Ẹ̀yin obìnrin eléyìí náà ni màá fi sọ fún yín. Honestly, ẹ̀yin obìnrin ẹ ṣe sùúrù. Èyí tó kéré jù nù yín tó dàbẹ́ ni pé báyà ẹni tó fẹ́ kò tí lówó lọ́wọ́ kò tí ṣe gbá kan lọ́wọ́, ìyá yẹn lóbìnrin yìí ń jẹ yìí o. Arákùnrin yìí ò tí ṣe nǹkan kan lórí ẹ̀, kò sanwó orí ẹ̀ rárá, kò tí lọ ọmọ ẹbí rárá, ó dẹ̀ ti bímọ 4 fún un. Ó yìí sì fóbìnrin láti ṣe mistake yẹn, ó máa wò pé ó nífẹ̀ẹ́ mi, bàbá àwọn ọmọ mi ni ẹ, akúkú ti fẹ́ra báyìí tiẹ̀ tí fẹ́ra máa fẹ́ra wa létà. Ọkùnrin á lù ẹ̀yọ́ tán torí ìwọ gan bó ṣe gbéra ẹ fún ló ṣe máa lù ẹ. Kò ní lù ẹ nílò pé ó fẹ́ fún ẹ ní ó fẹ́ fún ẹ ní iyì kankan. Ẹ máa gbọ́n tárákùnrin yìí sọ, wọ́n ní ṣe èwo lẹ tí ì ṣe, ó láwọn ò tí ì ṣe kankan pé àwọn ò tí ì parí ẹ̀, wọn ò tí, ó kàn lo language pé wọn ò tí ì parí ẹ̀, kódà wọn ò tí ì ṣe anyone because arábìnrin yẹn náà sọ, ó ní kò tí ì sanwó lórí òun, kò tí ì lọ rẹ́ bí, kò tí ì lọ rẹ́ anybody. So òun dẹ̀ wá sọ fádájọ́ pé kó jẹ́ kó padà wá sọ́dọ̀ òun, ládájọ́ wá fi ń sọ fún pé ọ̀rọ̀ ẹ ọ̀nà méjì ló yí sí. Àkọ́kọ́ kì í ṣe ìyàwó tó fẹ́, o ò fọ̀nà kankan fẹ́, o ò fi ibi kankan fẹ́, o ò fẹ́ lábẹ́ òfin, o ò fẹ́ lábẹ́ ìbílẹ̀, o ò dẹ̀ fẹ́ ní abẹ́ church, kò sọ́nà tó fi fẹ́ rárá àtọ̀. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. If you do some, you started it. Ọlọ́run máa ṣe nǹkan kan. That's why. Okay, that's why she started living with you. So the family knows you definitely. Ọlọ́run ti bẹ̀rẹ̀ díẹ̀, but òun ò tí ì parí ẹ̀. Ẹná bá ní ó dáa o, èèlò ló fẹ́ máa fún ìyàwó ẹ̀ lóṣooṣù. Because whether she's under your roof or she's not under your roof. Òun náà sọ fún ṣe pa. Wọ́n ní ó wà lábẹ́ òrùlé ẹ̀ o, ó wà níta o, wà láti máa fún lówó lóṣooṣù lórí ọmọ àtara ẹ̀ gan. She moves in before children, that's 5 extra. Like monthly or weekly? Monthly. Wọ́n ní ṣe lọ́sẹ̀ àbí ṣé ń gbọ́ orí fọ́ta wọn láìṣe orí fọ́ta wọn. Ẹ máa gbọ́ 10,000 pẹ̀lú ọmọ 4 lóṣù. Ẹ jọ̀ọ́ ṣé 50 naira náà fẹ́ ná lóòjọ́ ni? Jésù Olúwa ṣàánú. Ṣé 50,000 kó tiẹ̀ sọ pé kó máa mú 60,000 wálé lọ́sẹ̀ọ̀sẹ̀ ara ẹ̀ ní. Eléyìí tún lé o. Ara ẹni tó bá tara ẹ̀ lọ́pọ̀ kò lè rí rẹ̀ rà lọ́hùn-ún náà. Òun ni tó ń ṣe fún sìn. Ẹ máa gbọ́. Ó lọ máa fún 10,000. Because that amount is small for 5 people. Do you understand me? But wọ́n lówó yẹn ti kéré jù fẹ́yàn 5. You are a bike rider, and right now that's not working in Lagos State. I'm a human being. They are your children. They are my children. Ṣé ń gbọ́? I don't know what to do. Ṣé ń gbọ́? Ó ní mi trust ọlọ́gbẹ́ni láti bíbá ìdóhùn yìí. Wọ́n bá dá wọn ni wọ́n ṣàsọ̀wọ́ pé nǹkan tó wà níbẹ̀ ni pé 10,000 tó ló fẹ́ máa mú wá yẹn fún èèyàn 5 ó ti kéré jù. But àwọn máa gbà ẹ́ nímọ̀ràn torí àwọn mọ̀ pé ọ̀kadà lòún wà. Ọ̀kadà tó dẹ̀ ń wà wọ́n ti gbé ọ̀kadà kúrò ní Lagos State. Ó ti padà sórí slippers tó ń tà àbí bòsìbòsì tó lóun ń tà. Ló bá ní èèyàn lòun máa tọ́jú wọn. Ọ̀rọ̀ má ní yóò yé èèyàn ní ẹ̀ lò tọ́jú wọn láti tẹ́lẹ̀. No, you have to tell
the court. wọ́n ní ó lóun máa ṣe bó ṣe yẹ kóun máa ṣe ní ọyẹ́ bá nírọ̀ kì í ṣe bẹ́ẹ̀ o láti sọ fún ilé-ẹjọ́ yìí. The past 2 years, I'm sure you knew what to do. wọ́n ní láti bí ọdún méjì sẹ́yìn. 2,000 is too small. I was even thinking you mentioned 20. ó ní 2,000 kí ló sọ ọ́n bẹ̀ yẹn 2,000. But to remember, this is your family. Do you understand? So that's why I'm giving you room to come up. so òun ní 2,000 lóòjọ́. Please, let's do it 15. ṣé ń gbọ́ ṣé rí bó ṣe ń ná Is that okay? ṣé rí bó ṣe ń ná ṣé rí bó ṣe ń ná òun náà máa dé ó yìí máa jẹ́nu oúnjẹ yẹn o mo wà very ó dá mi lójú pé ó máa jẹ́nu oúnjẹ yẹn oúnjẹ tí wọ́n máa yẹn bá fi 15,000 kí ni 15,000 fẹ́ kó jọ ní Nàìjíríà ẹjọ́ fún oṣù kan pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ mẹ́rin. Olúwa ṣàánú ẹlòmíì dájú o kò bá tètè lọ wáṣẹ́ kó tó di pé ó ń rẹ́ẹ̀dì o láti ẹ̀ gbọ́ pé ìyá obìnrin ò láì kò mọ nǹkan kan lọ títí. You're a couple now, so that's what you can wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o lè manage 15,000. school fees of the children. wọ́n ní owó iléèwé wọn ń kọ́ How are you paying for the children's school fees? wọ́n lè lò ló ń san lówó iléèwé wọn. First one, their own at 13. wọ́n ní àkọ́kọ́ 13 11,000. 11,000 jésùn Wait, one is 13, 13k ìkan 11,000 so 35,000. 11,000 so kékeré yìí ò ti bẹ̀ sí máa lọ school Ask her, so you can appreciate what she's been. so 33,000. Of course, you know this is so easy. This one you don't have to give her the money for it. You know you are a father. You go to the school. òun náà ń sọ ń sìn pé eléyìí táwọn ń sọ yìí ń sìn 33,000 owó iléèwé àwọn ọmọ yẹn kò nídìí láti fún ìyàwó ẹ̀ Pay the school fees. kó kàn lọ san sí iléèwé ni but owó 15,000 yẹn nìkan ló máa fún ìyàwó. And every time you á fẹ́ lo obìnrin yẹn gbẹ tí má ní bá fi lè mú owó yẹn jáde wàláì á gùn láàárọ̀ á gùn lọ́sàn á gùn lálẹ́ gbogbo gbà ló máa gùn by the time pẹ̀lú lùlù gan pẹ̀lú ó máa bá kan ra dé. the two of you exercise caution in producing children. So when you want to start giving her the okay, wọ́n nígbà wo ló fẹ́ bẹ̀ sí máa fún ìyàwó àtọmọ. next month. I will look what I can do ṣé ń gbọ́ before the ending of this month. ó lóun máa wù nǹkan tóun lè ṣe títì ó ní òun máa wù nǹkan tóun máa ṣe kóṣù tó tán òun máa fún ní 5,000. We'll start giving you 10,000 naira. Then once everybody can move around, you know this coronavirus now. Not ok ó dà pé gbà kòrónà ni. when everybody starts going to work and government says, oh, wọ́n ní kó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 5,000 oṣù tán wà yẹn kó tó parí then oṣù kejì á bẹ̀rẹ̀ sí máa fún ní 10,000 so táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní jáde tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà do you understand? But you have 4 children. wọ́n ló ti lọ́mọ 4 He's still their father. pé bàbá wọn yìí ni He wants you to come back to ó ní ó fẹ́ kó padà sílé even when you're in the house. even tó bá wà nílé You ó yìí máa fún ẹ lówó yẹn Do you understand? Every month. wọ́n ní lóṣooṣù á yìí máa fún ẹ lówó yẹn So do you want to move back? wọ́n ṣe fẹ́ padà lọ́lé So ó lé kò sí wàhálà òun á padà sílé. Mr. Chimezi. Yeah. You're okay too. kí lóun ti gbọ́ òun á padà sílé. A 30-year-old Hmm. is hawking food to Hmm. children ó lé o school fees while the husband looks the other way. ó lé o Naomi says this is cruel. She encourages Joy to kí o encourage family planning. wọ́n ní kó ṣáà lọ ṣe Assume kó lọ dáàbò bò responsibility. kó lọ ṣe ìdáàbòbò ọmọ bíbí. George Fumi ọjà gbọ́ How soon do you want to move in? wọ́n nígbà wo ló fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Will you go back? Anytime. So when do you want to move? wọ́n nígbà wo ló She can come back tomorrow. wọ́n nígbà wo ló fẹ́ kó padà. So right here, in this suit, Hmm, the defendant has agreed hmm, to be paying the plaintiff òun náà sọ ní pé gbogbo ohun tọ́jọ́ sọ tí kóòtù ẹjọ́ tí kóòtù dá nísìnyí náà ń kà fún wọn yẹn 10,000 naira on monthly basis. monthly basis. The lockdown is lifted. Ó dìgbà tí lockdown yẹn bá kásẹ̀ ńlẹ̀ á máa fún ìyàwó ẹ̀ ní 15,000. Hmm, Monthly basis. All right. so ìyẹn bí yẹn ṣe jẹ́ báyìí ń sìn ṣe rí báyìí ń sìn ọ̀dájú á yẹ pé ìyàwó yẹn ò padà lọ bá
ó yìí máa jìyà ó yìí máa san iye yẹn but ó dúpẹ́ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó kì í ṣe pé yẹn fẹ́ kọ̀ á pé ìyàwó ẹ̀ fẹ́ kọ̀ ni ó yìí máa san iye yẹn á dẹ̀ lọ wá ìyàwó mi bùkátà tún lé kan sí again because ìyàwó tuntun tó bá lọ fẹ́ ó yìí máa bọ́ yẹn náà á tún lóyún á tún bímọ so ó fọ ọgbọ́n orí gbé you know so a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá wọn rí ètò ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ jẹ́ a gbọ́ báyá wọ́n sọ nǹkan kan lẹ́yìn ìgbà tó ń jáde nínú court wọ́n sọ nǹkan kan mi rò pé wọ́n sọ nǹkan kan. Ẹ ṣé gan-an ẹ ṣé tẹ́ bá wà ń listen sí Mabel translation ẹ ṣé gan-an ẹ ṣé ẹ bá wa tó bá ní ìtẹ́ bá fẹ́ ká translate fún yín ní Yorùbá ẹ lè bá wa send us náà síbẹ̀ agbára Ọlọ́run gbé ní èdè Yorùbá díẹ̀ tá bá lè ṣe inú ẹ̀ á ṣe mo kọ̀ fi pé ó dá kẹ́yìn Yorùbá náà kẹ́ jàǹfààní àgàgà àwọn tí ó gbọ́ àtàwọn kì í ṣe Yorùbá nìkan náà àwọn Ìgbò náà tó jẹ́ pé ìgbà míì àwọn Haúsá náà àwọn tí torí míì náà wà ní wọn náà tí èdè yẹn ò fi bẹ́ẹ̀ yé lọ títí. Ẹ ṣeun ẹ bá wa like o kẹ́dẹ̀ bá wa share bẹ́ẹ̀ dẹ̀ lè ṣe ẹ bá wa comment ṣe gbọ́ alright tó bá ní ìtẹ́ bá tún fẹ́ kí mind pé ká máa bá yín send àṣẹ yẹn náà àá tún bá yín translate yẹn náà ó dáa.